A kú dédé wòyí, a kú iṣẹ́, yóò dára fún gbogbo aláṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́ 23 nínú oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́tó gbẹ̀rù ìhun lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé lọ́hùn-ún à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari ló ti fi ìgbàgbọ́ àti ìdájú eléyìí tó lọ́rìn tó ní nínú ààrẹ aṣèdìbòyàn Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima hàn lánàá fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílùú Èkó níbi àbẹ̀wò tí ààrẹ Muhammadu Buhari ti ṣe ààrẹ orílẹ̀-èdè yìí lọ́wọ́ báyìí tó ṣe sílé iṣẹ́ ọmọ ológun ikọ̀ ojú omi èyí tó wà ní Victoria Island lánàá níbi ìpàdé kan àti ayẹyẹ ìfihàn fanda ilé tí wọ́n fi kí ààrẹ Muhammadu Buhari káàbọ̀ pẹ̀lú àwọn àyẹ̀wò tí ààrẹ Muhammadu Buhari tó ṣe sí iléeṣẹ́ ọmọ ológun ikọ̀ ojú omi ọ̀hún èyí tó wà ní erékùṣù Èkó lánàá lásìkò tí ààrẹ Muhammadu Buhari tó ń kí àwọn èèyàn bẹ́ẹ̀ kan náà tó ń fi ìdùnnú hàn sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti iṣẹ́ takuntakun tí àwọn jagunjagun ikọ̀ ojú omi tí wọ́n ṣe lójúnà láti lè jẹ́ kí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó fẹsẹ̀ múlẹ̀. Níbẹ̀ ni ààrẹ Buhari ti sọ ó ní inú òun dùn ayọ̀ ń sì kún láti sọ fún àwọn ọmọ Nàìjíríà yìí pé Tinubu tó jẹ́ ààrẹ aṣèdìbòyàn yóò ṣe dáadáa síwájú sí i níbi tí àwọn bá iṣẹ́ ọ̀hún dé. Ààrẹ Buhari ní òun ní ìgbàgbọ́ wípé ibi tí òun bá iṣẹ́ ọ̀hún dé lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí ibẹ̀ ni Tinubu yóò ti gbé tí ó sì máa gbé lọ sókè sí ní gẹ́rẹ́ tí wọ́n bá ti búra fún ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ààrẹ Buhari lákòótán ó ní òun tún fi àsìkò ìrọ ààrẹ aṣèdìbòyàn ọ̀hún Bọ́lá Ahmed Tinubu láti ṣe àtìlẹ́yìn fọwọ́sowọ́pọ̀ fún àwọn ikọ̀ jagunjagun ojú omi yìí àti gbogbo ẹ̀ka pátá ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ láti lè jẹ́ kí ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu kó kẹsẹ̀ járí. Ó wá rọ àwọn ológun ikọ̀ ojú omi ọ̀hún kí àwọn náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ aṣèdìbòyàn ọ̀hún tí wọ́n búra fún láìpẹ́ yìí kí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó lè túbọ̀ máa tẹ̀síwájú fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí sí i. Lánàá inú dídùn ayọ̀ ní gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ni wọ́n wà pẹ̀lú bí wọ́n ṣe ṣí gbọ̀ngàn iléeṣẹ́ ìfọ epo bẹtiró eléyìí tó tóbi jù ní ilẹ̀ adúláwọ̀ èyí tí ṣòwòṣòwò tí ṣọmọ ìpínlẹ̀ Kánò eléyìí tó jẹ́ wípé ó wo sàkọ̀ ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà láti lè yọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí kúrò nínú ọ̀fìnkì ọ̀wọ́n gógó epo bẹtiróòlù èyí tó ń wáyé lemọ́lemọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyàn Aliko Dangote pẹ̀lú bó ṣe kọ́ iléeṣẹ́ ìfọ epo èyí tó tóbi jù sí erékùṣù Èkó eléyìí tó wà ní ọ̀nà Ìbẹ̀jú Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó níbi ayẹyẹ ìṣàṣọlójú iléeṣẹ́ ìfọ epo ọ̀hún èyí tó wáyé níbi tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari tí bàbá òun ti léwájú gbogbo àwọn ikọ̀ tó kọ̀ wọ́rìn pẹ̀lú rẹ̀ pẹ̀lú àwọn olórí orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ bíi 5 kan tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú èyí tó gba àlejò àwọn èèyàn jàǹkànjàǹkàn ọ̀hún tó sì kí wọn káàbọ̀ sí ìpínlẹ̀ Èkó. Nínú ọ̀rọ̀ èyí tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú tó sọ níbi ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀ níbẹ̀ ló ti gbé oríyìn fún Aliko Dangote èyí tó ronú jinlẹ̀ láti lè kọ́ ilé iṣẹ́ ìfọ epo ọ̀hún. Ó ní bí ọdún 55 sẹ́yìn 45 years ago ó ní òní Aliko Dangote ó wá sí ìpínlẹ̀ Èkó láì mú píìnì àbí ìgbálẹ̀ tó kéré jù wá wípé ọwọ́ òfìfo ni Aliko Dangote ló ṣọ́ wá sí ìpínlẹ̀ Èkó láti ọ̀kan nínú àwọn ìpínlẹ̀ tó tóbi jù ní orílẹ̀-èdè yìí tí ṣe ìpínlẹ̀ Kánò tí ṣe ìpínlẹ̀ àti ìlú abínibí rẹ̀ eléyìí tó sọ yìí pé òun wá àtijẹ àtimu lọ sí ìpínlẹ̀ Èkó ó ló sì wá sí ìpínlẹ̀ Èkó ní bí ọdún 55 sẹ́yìn 45 years
ó ní láti ìgbà náà ló ti ń tiraka tí Ọlọ́run tó sì gbà fún un. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló ń bẹ ní ara Dangote nínú ọ̀rọ̀ Sanwó-Olú tó tẹ̀síwájú. Ó ní ní báyìí ẹni tó ṣán ọwọ́ wá sí ìpínlẹ̀ Èkó tó sì rí àánú gbà tó tún jẹ́ ìpè lásìkò eléyìí tó fẹ́ kọ́ ọ̀kan nínú àwọn ohun tó ṣe pàtàkì jù fún orílẹ̀-èdè lágbàńlá ayé. Ó ní ìpínlẹ̀ Èkó ọ̀hún ló tún fi iléeṣẹ́ ìfọ epo ọ̀hún rìfáínárì ló kọ sí tó sì di dá lọ́lá. Ó ní nípa ìdí èyí àwọn yóò pèsè ètò ààbò àti ohun gbogbo tó tọ́ láti fi dáàbò bo iléeṣẹ́ ọ̀hún. Bákan náà Sanwó-Olú nínú àkótán náà rọ rẹ̀ lákòótán olóhùn dúpẹ́ lọ́wọ́ ààrẹ Buhari àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátá fún àtìlẹ́yìn eléyìí tí wọ́n ṣe fún ìpínlẹ̀ Èkó. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìsọ̀rọ̀ ní ìgbésẹ̀, ẹni tó bá sì béèrè ọ̀rọ̀ ló fẹ́ ìdí rẹ̀ láti gbọ́ báyìí. Ìdáhùn sí ìbéèrè tí àwọn tó jẹ́ pé wọ́n jákulẹ̀ nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí, tí wọ́n jákulẹ̀ sí ọwọ́ alátakò èyí tó jáwé olúborí tẹgbẹ́ òṣèlú APC níbi tí Bọ́lá Ahmed Tinubu tí àjọ INEC kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìbò ọ̀hún. Eyín àwọn ẹgbẹ́ alátakò náà ibi tí a ti rí ẹgbẹ́ òṣèlú PDP, ẹgbẹ́ òṣèlú Labour Party, ẹgbẹ́ òṣèlú APM àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí tí wọ́n gbé ẹjọ́ ìdìbò ọ̀hún lọ sílé ẹjọ́, èyí tí wọ́n gbé kalẹ̀ tó rí sí awuyewuye èyí tó súyọ lẹ́yìn ìdìbò tó wà nílùú Àbújá bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀sẹ̀ tó kọjá ní ẹgbẹ́ òṣèlú PDP àti ọmọ oyè wọn Àtíkù Abubakar àti ẹgbẹ́ òṣèlú Labour Party tó ń ti ọmọ oyè wọn eyín Peter Obi tí wọ́n ń béèrè wípé àwọn fẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí máa rí bí wọ́n ṣe ń dá ẹjọ́ ọ̀hún wò live and direct, èyí tí wọ́n pè ní live broadcast lásìkò tí ẹjọ́ ọ̀hún bá lọ lọ́wọ́, tí wọ́n sì béèrè lọ́wọ́ ilé ẹjọ́ náà wípé inú àwọn adùn tó bá lè fi ààyè gbà wọ́n. Ní báyìí ọ̀rọ̀ jáde lánàá òde yìí tí í ṣe ọjọ́ ajé nílùú Àbújá wọ́n ní ìbéèrè tí Àtíkù Abubakar, Peter Obi àti àwọn tó kù tí wọ́n béèrè fún live broadcast yìí eyín ìfihàn bí wọ́n ṣe ń ṣe lọ́wọ́, wọ́n ní àwọn fagilé àwọn ò gba ọ̀rọ̀ ń wọlé látàrí wípé wọ́n kùnà láti tún mú àwọn ẹ̀rí èyí tí wọ́n fi gbà lẹ́yìn, wọ́n kùnà láti fún ilé ẹjọ́ ohun pàtàkì tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wà lọ́wọ́ tí wọ́n fi béèrè fún live broadcast yìí. Ilé ẹjọ́ ọ̀hún tribunal ó ní wọn ní ẹ̀rí tó péye nínú ọ̀rọ̀ náà báyìí ilé ẹjọ́ èyí tó ga jù ní orílẹ̀-èdè yìí Supreme Court yóò tún ṣe ìgbẹ́jọ́ eléyìí tí wọ́n fi ń béèrè láti fagilé bí wọ́n ṣe kéde Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ààrẹ nínú ọdún tá a wà yìí lẹ́yìn ìbò èyí tó wáyé ní oṣù kejì ọdún yìí, níbi tí wọ́n ti kéde Bọ́lá Tinubu àti Shettima gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìbò tí àwọn ààrẹ tó wáyé lọ́dún yìí láti inú ẹgbẹ́ òṣèlú APC. Ní báyìí tí ó bá fi di ọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí ni wọ́n búra fún Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún irú ẹ̀ èyí tí ó wáyé. Ọjọ́ Jímọ̀ sí ní Supreme Court ni wọ́n sọ pé àwọn ò tún ẹjọ́ ọ̀hún gbọ́ bóyá wọ́n fagilé gbígbáwé olúborí Tinubu àbí wọn ò ní fagilé. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Joe Biden òun náà ti darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ogunlọ́gọ̀ àwọn olórí ní ilẹ̀ adúláwọ̀ àti ilẹ̀ àgbáńlá ayé èyí tó fi ìdùnnú àti lẹ́yìn hàn sí bí wọ́n ṣe fẹ́ búra fún Bọ́lá Ahmed Tinubu nínú oṣù tá a wà yìí. Joe Biden tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà lánàá ti ṣe ọjọ́ ajé ló fi ọ̀rọ̀ ọ̀hún sórí ayélujára eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè ọ̀hún tó wà ní White House ní Washington ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Orúkọ àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́sàn-án eléyìí tí ó gbéra láti orílẹ̀-èdè Amẹ́ríkà balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà láti darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn olórí orílẹ̀-èdè tí yóò darapọ̀ tí ó sì wà níbi ètò ìbúra fúnni èyí tí wọ́n fẹ́ ṣe fún ààrẹ aṣèdìbòyàn Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Shettima tí ó bá fi di ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Joe Biden eléyìí tó fi orúkọ àwọn ènìyàn ọ̀hún èyí tó 9 pẹ̀lú àwọn ipò èyí tí wọ́n dì mú ní orílẹ̀-èdè Amẹ́ríkà nínú ètò ìṣèjọba rẹ̀ tó fi léde lánàá níbi tó ti ní akọ̀wé àgbà sí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà nílé funfun báláwo èyí tó wà ní Washington eléyìí tó jẹ́ ipò tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè agbègbè ní orílẹ̀-èdè ọ̀hún eyín Marshall L. Bugey ó ní ẹni yìí òun gangan ní ó déwájú ikọ̀ àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́sàn-án wá sí orílẹ̀-èdè Nàìjíríà fún ayẹyẹ ìbúra fúnni ti Bọ́lá Ahmed Tinubu. Lákòótán nínú ọ̀rọ̀ Joe Biden
ó ní àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́sàn-án ọ̀hún jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìgbìmọ̀ tí wọ́n jọ ń ṣe ìṣàkóso ìdàgbàsókè orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó ní ní báyìí inú òun dùn, ayọ̀ òun kún láti darapọ̀ mọ́ àwọn ènìyàn tí wọ́n fi ìdùnnú hàn sí bí Bọ́lá Ahmed Tinubu bó ṣe jẹ́ olúborí àti bí wọ́n ṣe búra fún nínú ìparí oṣù karùn-ún èyí tá a wà yìí. Ó ní gbogbo ohun tó bá gbà làwọn ti ṣetán báyìí láti fi ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà fún ìdàgbàsókè ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Lákòótán nínú ọ̀rọ̀ Joe Biden, ó kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé a kú oríire, a sì kú ìpalẹ̀mọ́ láti tẹ́wọ́ gba ààrẹ tuntun tí í ṣe Bọ́lá Ahmed Tinubu. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ àwọn afurasí 4 kan èyí tó lọ́wọ́ nínú ikú ọ̀kan nínú àwọn èèyàn tí ń da ẹran jẹ ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ-Afọ́n ní ìpínlẹ̀ Ògùn báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún eléyìí tó tẹ àwọn afurasí 4 náà tí wọ́n ní wọ́n pa ọ̀gbẹ́ni kan tí wọ́n sì gé ẹ̀yà ara rẹ̀ báṣibáṣì. Ọ̀gbẹ́ni ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ Umaru Aliyu ló jẹ́ darandaran eléyìí tó fi agbègbè ìlú kan tí wọ́n pè ní Ìjagunrè ní ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ-Afọ́n ní ìpínlẹ̀ Ògùn tó fi ṣe ibùgbé tó sì ń ṣe ọrọ̀ ajé rẹ̀ bí títa ẹran náà ń ṣe ọ̀gbìn báyìí. Àwọn afurasí ọ̀hún tán ni 2 nínú wọn ní ọ̀sẹ̀ tó kọjá. Àwọn àjọ Àmọ̀tẹ́kùn rọ́wọ́ tó 2 nínú wọn ní ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún rọ́wọ́ tó 2 nínú wọn tí wọ́n sì ti fà wọ́n lé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lọ́wọ́. Nínú ọ̀rọ̀ eléyìí tó jáde látọwọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí, èyí tó ṣe àfihàn àwọn ẹni ọ̀hún lánàá ti ṣe ọjọ́ ajé ọjọ́ Monday lórí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Eléwẹ̀ràn nílùú Ògùn. Èèyàn àwọn afurasí ọ̀hún tí wọ́n pè ní Akínyẹlé Adébáyọ̀, Gbàdó Ìdòsù, Abíálà Ṣẹ́gun, Kàrímù Lánà. Àwọn 4 wọ̀nyí ni wọ́n so pàpàpọ̀ tí wọ́n ṣekú pa darandaran ọ̀hún Umaru Aliyu. Ní báyìí Abímbọ́lá Oyèyẹmí ní ìdúró sí ìbẹ̀rẹ̀ sí o. Ó ní alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn afurasí ọ̀hún kí wọ́n lè mú àwọn tó kù tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi. Ó ní ní gẹ́rẹ́ tí ìwádìí ọ̀hún bá parí, wọ́n tàrí wọn lọ sí ilé ẹjọ́ fún ìdájọ́ tó péye. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà adẹ́rìn-pòṣónú sọ̀rọ̀sọ̀rọ̀ tó tún jẹ́ òṣèré àgbéléwò sinimá aláwàdà àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti lédè Ìgbò àti àdàmọ̀ èdè Ìgbò ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Chinedu Annie Emmanuel tí àpèdárúkọ rẹ̀ ń jẹ́ Nedu òun mà ló ti sọ̀rọ̀ wípé ó dáa ó sì sunwọ̀n fún àwọn obìnrin láti fẹ́ àgbàlagbà kí wọ́n lè rí ìdùnnú òun ayọ̀. Lásìkò tí Nedu tó ń sọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan ọlọ́sẹ̀sẹ̀ èyí tó máa ń wáyé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbépọ̀ lọ́kọláya àtúntò tó ní ṣe pẹ̀lú ìfẹ́. Níbẹ̀ ló ní òun ti wòye wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó fà á tí àwọn ọmọbìnrin sísí òde wòye tí wọ́n ṣe máa ń ní ìjákulẹ̀ àti wàhálà nínú ètò ìrìn àjò ìgbéyàwó wọn kò ṣẹ̀yìn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọkùnrin tí wọ́n fẹ́ ní ò ní ìrírí tó péye, bẹ́ẹ̀ sì ni wọn ò ní nǹkan tí wọ́n lè fi ṣe ọkọ ìyàwó nínú ilé. Nedu ní báyìí olóbìnrin tó bá fẹ́ ìdùnnú ọjọ́ alẹ́ tó sì ń fẹ́ kí owó kó máa rọ̀ bọ̀kùbọ̀kù sí àpò òun bí òjò, ó ní kó fẹ́ àgbàlagbà eléyìí tó ní ìrírí tó ní òye tó sì ní owó lọ́wọ́. Ó ní bá ti ṣèyí, ó ní òun fi dá wọn lójú wọn ní ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ ìdùnnú ọjọ́ alẹ́ nínú ìrìnàjò ìgbéyàwó wọn. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ tí akúwárápá bá sọ òde ọ̀run ló ti wá o. Nedu ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí lòun ti rí kó tó di pé òun sọ̀rọ̀ ọ̀hún. Ó lóun sì ní ìgbàgbọ́ wípé obìnrin tó bá gbé ìgbésẹ̀ akin láti fẹ́ ẹni tó jùlọ dáadáa tó ní owó lọ́wọ́ tó sì ní ọgbọ́n òun òye, irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ní ọlọ́gbọ́n èyí tó kọ́lé tirẹ̀ sórí àpáta. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV fún ti tòní. Lórí ìkànnì tẹ́ ẹ ti ń wò wá yìí, ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀, ẹ láìkì, kẹ́ ṣíà, kẹ́ sì fi kọ́mẹ̀tì yín sábẹ́ àwọn ìròyìn wa. Lórí Facebook náà ẹ lè fọ́lọ̀ wa ìròyìn Feli-feli TV lórí Facebook. Títí dìgbà míì, fún mi Adénúgà lẹni tó múrùyàn wá sójú amóhùnmáwòrán yín. Mo gbà á ládùúrà yìí pé ire àtayọ̀ la ó fi pàdé o. Ẹ ṣé gan.
Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.